تباركت يا مولاي رب الخلائق تباركت يا مولاي رب الخلائق. ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. تباركت يا مولانا. ẹ tún pariwo ìdílé omi. ربي لك الأولى. tó bá wo wájú tó wẹ̀yìn tó wá rẹ́ nìkan tí wọ́n lè nawọ́ sí pé ńlọ dá ọjọ́ ọlọ́run lọ pariwo ọlọ́run náà. تباركت يا مولانا ربي لك الأولى. تباركت يا مولانا. kí o gbàgbọ́ Taofik ló ní wá sí. lẹ́ni là ń ṣe royal gold. mo dẹ́kọ̀ọ́lẹ̀ tó ń bẹ ní Sàngà nílùú Ọ̀yọ́ ń bí. ànílẹ̀ ní à ń ṣe royal gold. mo dẹ́kọ̀ọ́lẹ̀ tó ń bẹ ní Sàngà nílùú Ọ̀yọ́ ń bí. ojú àlejò bí ojú afọ́jú ni. ọba Adéyẹmí Lámìdí la máa ń kọ́kọ́ kí. ikú bàbá yèyé Adéyẹmí Lámìdí la máa ń kọ́kọ́ kí. adé pẹ̀lú orin pẹ̀lú ohun tó kọlù tó ṣe é jó sí. àrọ̀wà adé pẹ̀lú orin pẹ̀lú ohun tó kọlù tó ṣe é jó sí. orin tiwa tá a fi mọ̀ kọ pẹ̀lú àgbékalẹ̀ tá a fi jọgbọ́n. òun làwọn ọ̀jọ̀gbọ́n náà fi ń sọ párẹ̀wà akọrin ni. àwọn olóògbé mi ibi tí mo gbé orin gbà ní wọ́n lóde. ajára ẹ̀rọ àwọn onílù mi ibi tí mo gbé orin gbà ní wọ́n yí sí. ṣòun gbogbo ewúrẹ́ má gbọ́ bó ṣe ń fọ̀hún bí ẹni wíjọ́. òkú ewúrẹ́ má gbọ́ bó ṣe ń fọ̀hún bí ẹni wíjọ́. Káyọ̀dé alápàlà mi jẹ́ kí ìlú sọ̀rọ̀ figi náwọ̀. orí rọ̀ mí lọ́rùn ọlọ́run ṣe. ẹ̀yin tẹ̀ ń kọ́ tẹ̀ lódò ẹ̀ṣẹ́ àdúgbò. royal gold nílé ẹ̀kọ́ Akéwùgbà gold. royal gold nílé ẹ̀kọ́ Akéwùgbà gold. mo dẹ́kọ̀ọ́lẹ̀ Sàngà náà wà nílùú Ọ̀yọ́ fáwọn òbí tọ́jọ́ ọ̀la ọmọ wọn jẹ lógún. mo ṣe bá lọ́rùn bá Àyìndé. àti bá mẹ́lódì ká tó mọ̀ ṣe fàájì lọ. ọlọ́run ọba gbangba ikítọ́ ọba ọlọ́run ọba gbangba 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 o. ọlọ́run ọba tó lànà o ọba tó lè ní wáǹjì Àyìndé. ọba tó ní lọ́la ọba títí títí láéláé. ọlọ́run ọba gbèmọ́ ti kalẹ̀ yìí. kábíyèsí Adéyẹmí Lámìdí o ikú bàbá ayẹyẹ aláṣẹ gangan ọ̀sà aláṣẹ gangan lọ́sà. Tadéyẹmí bá ń jẹnu wújẹ́wújẹ́ ó dá mi lójú pọ̀gùn ló ń sa Àyìndé.
tátàdá láàfin tó bá ń lọ lọ sùkú ogun ló ń lọ. tó bá ń sọwọ́ wíníwíní pẹ̀síù ló ń fa o àtàndá kú bàbá yèyé o. Lámìdí àtàndá dé mi. Imam Offa ẹ máa wọlé máràbà. Imam lọ́fà ẹ máa wọlé máràbà. Àyìndé kò máa ń dà mí o. Àtìbáyìdé ìsáhù mi o. Kì í tó máa ṣe fàájì la o máa ṣèbà lọ́wọ́ bàbá mi Àyìndé o. Sheikh Muyideen Bello wọn ń bẹ níbí. Àjàní àdémi lókè Ìbàdàn òkè Ìbàdàn nílé Olúyọ̀lé wọn bá jẹ ìpín jẹ karùn wọn máa fi karamfari mú Àyìndé. Sheikh Muyideen yóò ṣe o bàbá wa. Imam Offa náà wọn bẹ ní ìkàlẹ̀ wọn ti dé síbí. Imam lọ́fà àfijọ́ alálùfáà àwọn yẹn wọ́n ké Kùránì lójoojúmọ́. Imam lọ́fà tèmi ni. ẹ rí bí mo fojú ka àwọn aláàfáà níṣẹ́ nínú mi dùn ara mi yá gágá. Mo dúpẹ́ pé mo jẹ́ mú mi ní Àyìndé o. Nígbà kan rí wọ́n láwọn aláàfáà wọ́n wò wọ́n bíntín níṣẹ̀yìn àwọn náà wọ́n ti ń lo mọ́tò èyí tó lé lọ́pọ̀ Hájì Àyìndé o. Sheikh wa Muyideen ni ó náà ń tán gbé wá. Imam lọ́fà Àtìbáyìdé olóko ọ̀la o.
سلام على محيي لدين ودولة بنى بعلمي بل بتقوى مهاجرين. ẹ dákun nítorí ta nabi Muhammad àwọn apá àbí òye ń bọ ànábì mọ. sallallahu alayhi wa sallam. bó o lọ wí jèrè. سلام على محيي لدين ودولة بنى بعلمي بل بتقوى مهاجرين. mo kí bàbá wa olúwàsí àgbáyé bàbá wa Àjàní Sheikh Muyideen Àjàní Muhammad Bello naam. سلام على محيي لدين ودولة. olóòní bàbá wa wọlé bàbá wa Aláàfin. kábíyèsí o. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa tó ẹni bá sọ bẹ́ẹ̀ ò ní parẹ́ mo fẹ́ kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ dáadáa sọ bẹ́ẹ̀ tó rí jákè dáadáa bó o lọ wí jèrè. سلام على محيي لدين ودولة بنى بعلمي بل بتقوى مهاجرين. ẹ jẹ́ kí n rójú bàbá wa Aláàfin ẹ dákun torí tọ́lọ́ mo fọlọ́ ń bẹ̀yìn ẹ lọ jókòó bàbá gan kí gbogbo wa yípo yorùbá nàbì dáadáa. sallallahu alayhi wa sallam. ẹ dákun ẹ̀yin agbófinró ẹ tójú agbo yìí ó ṣe díẹ̀ ooru ò gbọ́dọ̀ mú ọ lá bó o lọ wí. سلام على محيي لدين ودولة ẹ jẹ́ bàbá bó o lọ wí. بنى بعلمي بل بتقوى مهاجرين. bàbá wa Àjàní Sheikh Muyideen Àjàní Bello ẹni ṣéwù شيخ al-alami. mo wá ń kí bàbá wa Aláàfin lọ́wọ́ náà ni bàbá sì wọlé ẹ kábíyèsí ni. kábíyèsí o. bàbá wa Aláàfin mo lọ́tọ̀ ní kéwú ibi tí ẹ ti wọlé nù ọ̀tọ̀ ni mà ẹ̀yin àfa ẹ dákun ẹ jẹ́ á farabalẹ̀ ta ló nímọ̀ tó ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ yòó ń bọ̀rẹ̀ dáadáa. sallallahu alayhi wa sallam. gbogbo ọmọ àwọn tó lọ àtàwọn tá à ń bọ̀ lọ́lọ́run fún ànábì Muhammad. ẹ̀yin ọmọ mi. ayakumullah. ní òfin ní ká máa lo ọ̀rọ̀ ànábì láti fi ṣe ayé tòró parí yányán sínú mọ̀. ẹ dákun ẹ dákun. ànábì wa fẹ́ wọ àwọn ìlú kan. bàbá wa Àjàní ìlú Ọ̀yọ́ ìlú àwọn afáàní. ànábì wa fẹ́ wọ àwọn ìlú kan. àwọn ọba ìlú náà kèfèrí ni ẹ́ wọn ò tiẹ̀ kírun. mo fẹ́ ká máa hórùmà tí ń bẹ fáwọn ọba lónìí. ànábì wa kọ lẹ́tà ó ní mo fẹ́ wọ̀lú yín ṣé mo lè wọ̀lú yín. ìyẹn ànábì Muhammad ẹ yòǹbó rẹ jèrè. sallallahu alayhi wa sallam. ọ̀pọ̀lọpọ̀ kéwú lónìí àmọ́ ìmọ̀ kò sí mọ́. ànábì wa kọ lẹ́tà kábíyèsí pé mo fẹ́ wọ̀lú yín láti wá jí sí Ọlọ́run ṣé mo lè wọ̀lú àbí kí n dúró láàyè tí mo wà. kí ló dé tà ànábì gbà yọ̀ǹda kó tó lọ wọ̀lú bó ti jẹ́ Muhammad tó. ó gbà pé àwọn kan bẹ tọ́lọ́run tó fi ṣe ọ̀gá láàyè kọ̀ọ̀kan. kódà ànábì Suleiman alayhi salatu wa salam. njọ́ tí ó wọ ìlú Balkis àkànní Bilikisu àkànní Balkisu ni kò sí ìtọ́ pé tó gbà kì í ṣèdè bàbá wa kì í sì ṣe lárúbáwá. ẹ dákun ẹ̀yin tẹ́ ìjòkó ti kábíyèsí lọ́tún lọ́sì
mo fẹ́ ká jẹ́ kí bàbá ó ráàyè gbọ́n tí mo fẹ́ sọ yìí. Ànábì Suleiman alayhi salatu wassalam. lẹ́tà ló kọ́kọ́ kọ sí Balkis mo fẹ́ wọ̀lú rẹ bó ti jóbìnrin tó kò tẹ ọlá rẹ mọ́lẹ̀. Bàbá wa Àjàní àwọn ní ọba àwọn ọba sululayi ala ardi man akramahu akramahu Allah wa man ahanahu ahanahu Allahu azallahu. Wọ́n ní gbogbo tí ń jẹ́ ọba Ànábì ló sọ bẹ́ẹ̀ kò ní àyàfi ẹ fi wọ́n sílẹ̀ yóò da ìwó lẹ̀ yóò da ìwó lẹ̀ yóò da ìwó lẹ̀ ara wọn ti balẹ̀ mọ́tò dojú agbo eru máa lọ́wọ́ ara wọn ti balẹ̀ tó sẹ́yìn lẹ́rán wọn ní nǹkan ṣe ni gbogbo tí ń jí ọba ọ̀sùwòsùn sọ fẹ́ dagbo eru máa lọ́wọ́ ara wọn ti balẹ̀ fi ẹ́ kalẹ̀. As-salatu ala nabiyil karim kábíyèsí wọn ní gbogbo tí ń jí ọba bòjí ọlọ́ọ̀ni wọn lórílẹ̀ Ànábì ò yẹn níjọ́ náà ó ní gbogbo tí ń jí ọba. Man akramahu ẹni bá pọ́n ọba àlúlé akramahu Allah fúnra rẹ̀ lọ́ọ̀ ní ó pọ́nlé. Ẹjọ́ kan jẹ́ ń béèrè ọ̀rọ̀ kan ẹni kí ni ìjà tẹ́ bá ń bá yẹn jà kó tó dáa fún un ló dùn ìjà tó bá jà tó bá yẹ dáa fún yàn ọlọ́ọ̀jà mọ́ bínú ṣe ń bí ọ kí ló ń bí Ọlọ́run tó dáa. Bàbá wa láàfin gbogbo ẹ̀dá tí bá ń bínú nísìn kò ṣeun kò yẹ kó jẹ́ di Aláàfin ni ìrántí èèyàn bá wò tọ́ba ẹ̀ débi tí kádàrá sìn ọ́ dé kólúkálùkù ó ṣe wọ̀ ọ́ lókù. Ẹ̀wà ẹ̀yin elétò ẹ̀kú níbẹ̀ yẹn ń dà wọ́n láàmú àwọn tó wá láti ilé wọn yẹ kẹ́ họ́nà wọn ni ẹ̀kú níbẹ̀ yẹn mo fẹ́ kẹ́ kú òní mo fẹ́ kẹ́ kú òní bẹ̀ o agbára ti ń sin ní wí sẹ́ràn tó wá ìwọ́n jù yín lọ ẹ̀yin lẹ́ ń ṣètò àwọn tó wá ló jẹ́ kẹ́ lápọ́nlé bẹ́ẹ̀ yóò bá tẹ́rí kì í mọ iye àbùkù ẹ fi wọ́n sílẹ̀ torí tọ́lọ́ ẹ̀yin elétò ẹ fi wọ́n sílẹ̀ ẹ wá họ́nà yín ni tolúkálùkù bá dùn ràn ni wọ́n ti bínú lọlé bẹ́ẹ̀ ṣe báyẹn níbi ìjókòó yìí ọpẹ́ ni ẹ máa dá fọ́lọ́ ìwọ lágbájá sún ẹ̀yìn tàmọ̀dò sún ẹ̀yìn lágbájá kú òun bẹ́ẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ wọ́n lọ́dọ̀ kan tó wá bì. akéwògbà gòdè kọjú sí yàyín ẹ kọjú síbì gbogbo ẹ̀dá tí ò bá tẹ́rí kì í mọ ìyà pọ́nlé gbogbo bẹ́ẹ̀ yẹn ṣe pọ̀ yìí táyì ń ṣèjìká báyìí ẹ lọ bí ẹni tó pèdè táyé ò dá lóhùn onímọ̀ páyé ń burú ẹ mọ yàyọ̀ pọ̀ra. kábíyèsí Ọlọ́run sọ fún Musa àti Haruna izhaba ila Fir'aun innahu tagha ẹ̀yin méjèèjì ẹ máa lọ́dọ̀ Fir'aun ti kọjá ààyè rẹ̀ kábíyèsí sáwàlà tó Musa ni àbólórí ibú ló tó Fir'aun mọ́ láyé qala ana rabbukumul a'la ẹ sì yóò ń gbà nábì dáadáa ìdí ẹ̀yà kí bàbá wa Aláàfin kábíyèsí o wọ́n máa ń yà àwọn èèyàn lẹ́nu tí n bá sọ̀rọ̀ kan fọlọ́fà ìkúnlẹ̀ ọ̀rọ̀ kan òun kúnlẹ̀ kan wá pè mí èyí ṣe tó ṣe báwọn fọlọ́fà mo nígbà tẹ́ ẹ̀ kéwú ẹ gbàgbé ẹ̀ Kùránì pọ́nbélé mo tú yìí pẹ̀lú Mùsá àti Hárúnà tẹ́ bá níwájú Fìràwọ̀nà ẹ tú ni o agbára tó wà lọ́wọ́ rẹ lọ́wọ́ báyìí tó bá lẹ́ẹ̀ ní sun ayé mo lè kún lọ́wọ́ ẹ dákun torí Ọlọ́run Fìràwọ̀nà ta pẹ̀lú lórí ibú Ọlọ́run ní kí wọ́n ó pọ́nlé bóòlù àti wá sí ọba tí ì sọ lórí ibú. bàbá wa Àjàní ìṣẹ́jú márùn-ún lórí ń tẹ́ ní sọ pé kí bàbá yìí ó jòkó ni torí mi fẹ́ kí wọ́n di ọlá lójú tí màá ń sọ̀rọ̀ lọ́wọ́. As-salatu ala nabiyil karim sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ lórí ọpẹ́ láàrin ìṣẹ́jú márùn-ún kí bàbá náà ráàyè wí tiwọn. alamatu shukri mari ilanu hamdihi. mo wá bá yín dúpẹ́ Alhaji Taofik min al-abdil juhud wa min Allahi Taofik
ẹrú lónìí kó dààmú kó n fẹ́ jẹ́ èèyàn àmọ́ kó rí bẹ́ẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà ẹ sọ bẹ́ẹ̀ dáadáa ẹni Allahu Akbar ẹ sọ bẹ́ẹ̀ dáadáa Allahu Akbar. ìlú yín lẹ ti gba yìí tó báyìí ìlú yín lẹ ti sàlùbáríkà tó báyìí ẹ tún wá gbòdìdì aláàfin gbogbo àgbáyé. ẹ sì ń pa aláàfin Ọ̀yọ́ ẹ dẹ́kun ẹ má kéré bàbá mọ́ ìlú wo ni wọ́n dé tí wọ́n ti sàláàfin. Yorùbá ní erin ibìkan ẹ̀ lérí ibìkan kò tó erin kó tó kù ńlẹ̀ ni. ìlú wo làláàfin ó wọ̀ yágbó yájú àràbà títí lẹ́gì. alamatu shukri mari ilanu hamdihi fama katama ma'rufa minhu fama shakara. bàbá wa Aláàfin afúyẹ́ gẹ́gẹ́gẹ́ mọ̀sẹ̀ gbé àràbà títí lẹ́gì. Allah. ó kí Aláàfin ní sọ fún ilé ni o. ẹ lọ́kọ̀ jẹ́ ń béèrè ọ̀rọ̀ kan ní kíni ìlú wo làláàfin ó wọ̀ tọ́ba bí ó sọ pé ẹni ó máa wọlé bọ̀ mo jòkóde. èmi lọ́ba bí ó ṣe jẹ̀ náà yóò sáré bóde ni tí ò bá sáré yóò jòkó kú bá o. alamatu shukri mari ilanu hamdihi fama katama ma'rufa minhu fama shakara. tẹ́ ẹ bá fẹ́ ní mi lá lọ́yọ̀ọ́ ẹ bẹ̀rẹ̀ ni ẹ jẹ́ kí bàbá gan gbọ́n tí ń wí lórí ìjòkó mọ́ wọ́jú Aláàfin la wà ní. bóò lọ yọmọdé. alamatu shukri mari ilanu hamdihi. ó dà bàbá ẹlẹ́sọ̀ búlù yìí kú òun bẹ́ẹ̀ mọ̀ bọ̀ ní àyè mo fẹ́ kẹ́ wá dúró bì mo fẹ́ kẹ́ kú òun bẹ́ẹ̀ o mo mọ ẹ̀sìn lẹ́gbọ̀n Tàfíkì gẹ́gẹ́ ẹ̀yin náà sọ ẹ̀yìn sẹ́ ẹ tún sọ̀rọ̀ sí mi létí ẹ fẹ́ bi tọ̀yọ́ ṣe ẹ máa bọ̀ ní àyè ó ní tó ó tán nísìn inú mi ti wá yọ sí nísìn mo fẹ́ lu agbára ọ̀rọ̀ tí ń sọ lọ́wọ́ ni. fama katama ma'rufa minhu fama shakara. kábíyèsí ẹ jẹ́ eré rẹ̀ dẹ́kun ọ̀rọ̀ ṣẹ́jú márùn-ún ní ẹni ń wí àmọ́ ètò tá à ń ṣe ẹ̀jẹ̀ agbádùn látàárọ̀. kábíyèsí ọmọ yín ni a sọ̀rọ̀ lórí ọpẹ́ akéwùgbà gold ọpẹ́ kábíyèsí ọpẹ́ Yorùbá gẹ́lẹ́ ta sọ̀rọ̀ fún tí ó mọ̀ bí ọlọ́sà kóni lẹ́rù ni ọ̀rọ̀ ọpẹ́ ni mo fẹ́ sọ yìí èmi ní ń jẹ́ ọpẹ́ kábíyèsí ká tó bọ́ sínú àyà mo kẹ́ ìyájá náà sí bàbá mo kí Amirul Mu'minin bàbá àgbà mo kí bàbá Ìmámù àgbà nílẹ̀ mo fi bàbá wa Aláàfin kí hàn bẹ́ẹ̀ bá fún yí àdìmọ́ tó wúwo sẹ́ẹ̀jòkó. alamatu shukri mari ilanu hamdihi. ń bọ̀ ẹ sáfara balẹ̀ bàbá ò gbọ́n tí ń wí látàárọ̀ ẹ dákẹ́ ẹ lọ lè díẹ̀ ẹ dákun ẹni bá tẹ̀ Ọlọ́run gbéga. àmín. ẹni tó bá gbọ́n tí mo wí tó jòkó Ọlọ́run nàró rẹ lọ́dún ni. àmín. má dá ṣiṣẹ́ wọn ò ní gbà tí ẹ lọ́ọ̀lẹ̀ díẹ̀ torí tọ́lọ́ ẹ dákun. àtẹ̀yìntẹ̀ nàró náà. akógbá góòlù tó ti lọ o mo ní mo fẹ́ bẹ́ẹ̀ ni mo wò pọ̀ jù mí lọ wà àyè tọ́lọ̀ ń fi mí sí tọ̀ tí ilé rápò débẹ̀ gbogbo ẹnu mo sọ bẹ́ẹ̀ wọ́n contest yẹ kádàrá ni. bàbá wọ́n gbọ́ bàbá wọ́n gbọ́ wọ́n ò gbé spíkà kan sọ́dọ̀ yín bí ló fà á ẹ yí spíkà kan sọ́dọ̀ kábíyèsí àṣàlátù ala nabiyil karim wọ́n ní ká sún spíkà yẹn mọ́ wájú díẹ̀ ẹ kọjú spíkà síbi yẹn rí wọn ò kọ́ síbi bàbá ò gbọ́ gbogbo tí ń sọ wọn ò gbọ́ àṣàlátù ala nabiyil karim ẹ ti dí spíkà ń sẹ̀ ẹ̀yin tí ẹ nàró ẹ bẹ̀rẹ̀ ẹ wó dídí àgbàlagbà tẹ́ ń dà láàmú ẹ sì ń fọlá àwọn tọrọ àdúrà bẹ́ẹ̀ là ń sọ wọ́n báyìí bí ẹni tí ń dọ́kọ̀ dúró títì látàárọ̀
ni òní tòkó sílẹ̀ bó pẹ́ bóyá ẹ lọlẹ̀ ẹ rí ẹ yí spíkà kan báyìí mo ti rí ẹ yí látàárọ̀ etí yín di ẹ̀gbọ́ràn. As-salatu ala nabiyil karim Musliu bí o bá yí spíkà ìwọ yí kọ̀ọ̀kan sọ́dọ̀ kábíyèsí bàbá ní bọ́ọ̀rọ̀ náà ṣe níye lórí tó wọn ò jẹ́ ń gbọ́. wọ́n mọ irú ìjókòó báyìí ẹ chanẹ́lì spíkà káàkiri ni ẹ ti kó sójú kan náà ẹ ṣe dáadáa tó. ó yẹ kíkọ́ wà nírú àárín kíkọ́ wà nírú àárín. ṣé orí kẹ́ bá wa Àjàní náà ń sọ wọ́n báyìí bí ẹ lọ lẹ̀ ìwọ tó o bá ti gbọ́ ọtí lọ òkè bóòrù wọn ṣe jọyìn rẹ̀ nísì. As-salatu ala nabiyil karim ẹsẹ̀ ṣé òun bàbá wa Àjàní bá ń lò mọ́tò náà ró mọ́ ọmọdé yìí ọlọ́ọ̀ni jẹ́ fara pa ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọmọdé kò lè bẹ̀rẹ̀ ó kún jìgájúgùn mi ìgbà tiẹ̀ jẹ́ ẹ̀yìn rẹ ti yọwọ́ láti wòye ẹ̀yìn rẹ yọwọ́ ẹ̀yìn rẹ yọwọ́ ẹ̀yìn rẹ yọwọ́ ẹ̀yìn rẹ yọwọ́ bí o bá yọwọ́ òjòkó kárì ọmọ kékeré ó wá ń gbà mẹ́gbà tí ó jòkó yẹn lẹ̀ ọmọ ọdún mélòó ni ẹ ní ìsìn. As-salatu ala nabiyil karim sallallahu alayhi wa sallam. bàbá wa Àjàní sẹ́ni pé àwọn ọmọ yín náà ní ẹsẹ̀ kí n máa lọ kí n máa bọ̀ ntọ́ bá ṣe ẹsẹ̀ lójú ẹsẹ̀ ẹ channel speaker káàkiri ẹ wá kó sójú kan náà ẹ kẹ́yìn sínú apẹ̀rẹ̀ kan náà ẹ ti ẹ̀bẹ̀rún yóò bá tari ẹ wó. rárá ẹni kò lọ jòkó ni. rárá ẹ mọ̀ mu lọ ẹ gbọ́dọ̀ mú lọ ẹ gbọ́dọ̀ Akéwàgbà gold kó lọ jòkó mo sọ ẹ fún láàyè kó lọ jòkó tọ́ ń dìde èyí dìde Akéwàgbà gold ẹ̀yin gẹ́gẹ́ mẹ́sẹ̀ bá a mọ́ ẹ jẹ́ orí àfin àwọn àwòrán Ọlọ́run là ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ lọ jòkó jẹ́ ọlá àlùbáríkà ti dàbà. As-salatu ala nabiyil karim sallallahu alayhi wa sallam. kábíyèsí ẹ gbọ́ nísìn ọ̀rọ̀ ọpẹ́ dání kí n sọ ẹ sì farabalẹ̀ kejì arọ́rọ̀ pé òun sọ àṣùkìrù ẹ gbọ́dọ̀ wá gò fúnra mi ní dákẹ́ fún bàbá nísìn èmi náà ń pè ní ọpẹ́ irfanul ihsan wa nashruhu ẹ dákun wọ́n ti ń pè ní ọpẹ́ kábíyèsí ó ní irfanul ihsan kéèyàn ó mọ dáadáa tí ẹ bá ṣe fún wa nashruhu tí ẹ bá mọ dáadáa tí ẹ ṣe fún tán kó o má dákẹ́ ẹnu rẹ̀ kó máa pé lágbájá ṣe báyìí tàmàdó ṣe báyìí òun ló rán mi ní Mákà ó rán mi ní Mádínà òun ló yẹn tí mo ṣe súná kábíyèsí ará ayé mọ̀ọ́rẹ́ ṣùgbọ́n wọn ò mọ olóore tẹ bá léyìn ò mọ̀ọ́rẹ́ irọ́ nípa ọ̀rọ̀ kọ̀ fún yàn ń gun yípo òlu ó mọ̀ọ́rẹ́ kọ́ owó akúbí òye sọ pé lágbájá ló rà á tọ́pìkì tẹ fẹ́ kí n tírìtì nu ẹ mọ̀ léyìn ò mọ̀ọ́rẹ́ mọ́ ẹni tá a bá sọ̀rẹ́ fún tó bá yẹn lè gbà ó mọ̀ọ́rẹ́ àwọn lè mọ̀ mọ̀wọ́ tó sọ̀rẹ́ fún ntẹ ní àtírìtì bó sogún ìṣẹ́jú ẹ gbọ́yé. wa man yusidi ma'rufan. ẹ dọ́kẹ́ farabalẹ̀. ilayka fakun lahu. kábíyèsí olùwà nashruhu bàbá wa Àjàní oore tí a bá ṣe fún yàrá rẹ kó tó lè kúure ọ̀ fọ́n ká ni ọ̀ sọ fún gbogbo ayé ọ̀ sọ fún tí ò lẹ́mìí ọmọ fóònù ọmọ rẹ wọ́n ti fún mi Mẹ́kà o wọ́n ní wá lọ Mẹ́kà kódà wọ́n ti sanwó ilé mi kódà wọ́n ṣe báyìí lónìí ìdákẹ́ rẹ tó sọ̀rọ̀ jákè àpẹẹrẹ pọ̀ ní láti bọ̀ tánu. èyí sì rán ọlọmọkà ọ̀dákẹ́ èyàn kí rán lẹ́wọ̀n.
ẹ dẹ́kun ọ̀rọ̀ yìí ó kọjá bẹ́ẹ̀ ṣe mú lọ́yọ̀ọ́ yìí ìwọ náà tó ń wá àlà lónìí tí fìtínà mú ọ kì í ṣe ara ayé ní sí ọ àìmọ̀re ló kó bá ọ ẹ sì dá mi lóhùn dáadáa kábíyèsí ká fún èèyàn ní 20,000 ká ló kéré òun ló jẹ̀bi ni àbọ̀wọ̀ rẹ tí ò dáa fún èèyàn rẹ̀ ẹran ọdún fún ọ ọdún òtó ti yá rẹ èyí sọ ọmọ tó ọbí tí ò wúlò bó o lọ wí. ومن يسر معروفا إليك فكن له شكورا يكون مامينا. afọlájọ mi nù. ومن يسر معروفا إليك فكن له. ẹ dẹ́kun ẹ̀yin ajẹ́lẹ́sì bàbá ẹ máa palẹ̀ mọ́. شكورا bẹ́ẹ̀ni. يكون معروفه غير ضائع. asalatu ala nabiyil karim. sallallahu alayhi wa sallam. yòǹbó anabi dáadáa. sallallahu alayhi wa sallam. yòǹbó dáadáa. sallallahu alayhi wa sallam. kábíyèsí wọn ni wa izaharu ha izaharu ni'ima. ìdàkùntẹ́ yẹn bá wá ṣe fún ọ kó fi hàn. mọ́ ọ fi hàn lásán bí khudu'i shakir lil mashkur. Allah. kábíyèsí ẹni tá a ṣoore fún kó wá tẹríba fẹ́ni tó ṣoore fún gbogbo ẹ̀dá tá a bá ṣoore fún bí o bá ti lè tẹríba fẹ́ni tó ṣe fún oore náà ò ní kalẹ̀ lọ́wọ́ ẹ̀. Allah. ọ̀rọ̀ pẹ́lẹ́ ní sọ àágúnlẹ̀ náà nù. ẹni tá a ṣoore fún jàmọ́ ẹni náà. Naam. má dòbí kìíní ìmọ̀ torí Ọlọ́run. ومن يسر معروفا إليك فكن له شكورا يكون معروفه غير ضائع. ẹ dákun ẹni kí ni ń bẹ̀ yín fún. ẹ dá mi lóhùn ẹ lọ wọṣọ kẹ́mu olóore bí khudu'i shakir lil mashkur. ẹni tá a ṣoore fún kó tẹ̀fẹ́ ni ó ṣoore fún. àìlè tẹ̀mọ́ lónìí lórí ilé fi ń dorí búbẹ́ lómi lọ́wọ́. gbogbo yìí lẹ́wọ̀n bẹ̀yìn olóṣèlú tẹ̀ bá ń wá kó lẹ́mọ̀ ṣe kúbẹ́kúbẹ́. tẹ̀ bá lẹ́nu tó fà yín dépò tán apá ilé yẹn mọ̀ gíyàn jẹ́ wọ́n fi àmà kẹ́yìn náà dàrọ̀ ni. ọ̀rọ̀ tí mo sọ yìí ń sọ́ọ̀rì láti sọ. tẹ̀ bá fẹ́ dépò ẹ lè dọ̀bálẹ̀ fún kẹ́kẹ́ ẹ bá yẹ rasadéhùn bí khudu'i shakir lil mashkur. gbogbo ẹ̀dá tá a bá ṣoore fún ó gbọ́dọ̀ lè tẹríba fẹ́ni tó ṣoore fún bí ò bá ti tẹríba kò ní látúbọ̀ tán. Allah. bọ́rọ̀ ẹ bá gbóná ẹ bomi wọn. ẹ yòǹbá anábì dùn mẹ́mi tó bó o lọ wí ọmọdé yìí. ومن يسر معروفا إليك فكن له شكورا يكون فكروا المركزي معروفه غير ضائع. bàbá wa àgbà bàbá wa sọ ma sọ jìbẹ̀rẹ̀ Allahu Akbar المركزي apá tó ṣe wò Adam nù radiyallahu ta'ala anhu. من يسر معروفا MC ẹ máa bọ̀ ẹ dákun. إليك فكن له MC ẹ máa bọ̀. شكورا يكون معروفه غير ضائع. akéwògbà gold òní ìjìmọ̀ ọ̀họ́ni. náà. ولا تبخلا بالشكر bẹ́ẹ̀ni. والقرض فاجزه bẹ́ẹ̀ni. تكون خير مصنوع إليه وصانعه. èmi múra àti jòkónù àṣàlátù ala nabiyil karim. sallallahu alayhi wa sallam. bàbá wa Àjàní Bello Sheikh mo sì mọ̀ pé wọn náà wọ́n sọ̀pọ́tì tí ń ṣe yìí torí àní ẹgbàá mi lálejò lónìí ẹ yòǹbó ànábì dáadáa. sallallahu alayhi. kábíyèsí ẹ sọ bẹ́ẹ̀ ni. kábíyèsí o. khudu'u shakir lil mashkur bàbá wa al-Markazi ti ń gbọ́ nísìn ó ní ẹni tá a ṣoore fún kó má ga pásẹ́ni tó ṣoore sí
bá ká apá ẹni tó ṣoore fún ọ bá ká apá Ọlọ́run ó kà. ẹ dákun gbogbo amóore nífà ẹ kú sí èrè. ẹ dákun Akéwùgbà gold ẹ ti ń lọ ẹ ti ń bọ̀ jù ẹlòmíì yóò ṣe bẹ́ẹ̀ yóò sì dùn mí. wàá bùhù ẹni tá a wá ṣoore fún ó di túláàsì kó fẹ́ràn ẹni tó ṣoore fún. nígbà tí o bá ti ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tó o bá ti bá a dá sí ọ láti wọ̀ tán mọ́nu. tí o bá ti ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ó yẹ kó lè pe ẹ wá bẹ́ẹ̀ sì pé kò dáa tó yìí òun ló ṣe ń báyìí fèmí. sẹ́yìn ò lè dáa kárí o. wọ́n sì ń bú ẹni tó rán ọ ní mọ́kà lójú rẹ̀ ọ̀n pé àwa náà ní sùúrù fún ni kò dáa pàápàá. ó yẹ kó lè náwó pé bẹ́ẹ̀ bá ní òṣèfẹ́ yín ó ṣe fún ta ni. òṣèfẹ́ mi redundance gáyà tó ń látò dìrákù. ìyanu àwọn èèyàn níbi tó ga dé ọ̀ lélẹ̀ bá you do your best and leave the rest. Ọlọ́run tó dá wa ẹni náà ẹ̀ dá mi lóhùn ṣé n júwe Ọlọ́run ṣé ogun ala rí nà kárí àwọn tó fọ́ lójú kí ni ẹ ṣe ṣé ogun ala lè rìn kárí àwọn tí ò lè rìn kí ni ẹ ṣe ṣé ogun ala lówó kárí ẹlòmíì tó kọ́lé fájá níbi tẹ́lòmíì ò rí ibi kọ́ ọmọ rẹ̀ sí. tí bí túmọ̀ sí pé Ọlọ́run ọba ó sọ̀rọ̀ ká àmọ́ kò papọ̀. ohun tí òfin lè mọ́ lọ́n ṣe ogun tá à ń fẹ́ tán lẹ́ẹ̀kan náà ẹsẹ̀ lè fẹ́ ká nìkan ó ṣe tán àmọ́ ẹ gbọ́dọ̀ mọ́ lóore. Kíta ya Maulana Rabbi lakal hula tabarakita ya Maulaya Rabbal khalaiki tabarakita ya Maulaya Rabbal khalaiki. Ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Tabarakita ya Maulana. Ẹ tún pariwo ìkílẹ̀ omi. Rabbi lakal hula. Tó bá wo wájú tó wẹ̀yìn tó wá rẹ́ nìkan tí wọ́n lè nawọ́ sí pé ńlọ dá ọjọ́ Ọlọ́run lọ pariwo Ọlọ́run náà. Tabarakita ya Maulana Rabbi lakal hula. Tabarakita ya Maulaya Rabbal khalaiki tabarakita ya Maulaya Rabbal khalaiki. Ẹ̀rí ntọ́jẹ má ọ̀rọ̀ làákàyè tó sì jẹ má wáàsí àbí tá à ń pè ní wáàsí fúnra ara rẹ̀ nínú ọ̀rọ̀ tí Sheikh Muyideen tí wọ́n ti sọ nú ọ̀rọ̀ ó ti tó fún ẹni tọ́jú ọmọlúwàbí. Mi ò ní fẹ́ padà síbi ọ̀rọ̀ atúndúpẹ́ àdúpẹ́ ṣùgbọ́n atúnwá fẹ́ dúpẹ́ náà la gbọ́dọ̀ tún wí. Alhamdulillah. Síwájú ọ̀rọ̀ mo kí bàbá wa ikú bàbá yèyé. Kábíyèsí. Ẹ tún bá ń pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Kábíyèsí. Ẹ tún sọ pé kábíyèsí lẹ́ẹ̀kan sí i. Kábíyèsí. Wọ́n ti ròyìn kábíyèsí nígbà tí Sheikh Muyideen tó dé bíbá yìí ó ní tọ̀ ibà wa ti ṣe wáàsí kan lónìí pa kíjímà fáwọn èèyàn wáàsí ti bíbá yìí tún wá ṣe jẹ́ àpònímọ̀ tí ikọ̀ kìíní yìí sí mi lọ́rùn wọ́n kọ nọ́mbà 1 nọ́mbà 2 bí wọ́n bá pé nọ́mbà 1 ni mo wà ìwọ wá lọ ṣe nọ́mbà 1 bọ́ bá ṣe nọ́mbà 1 tán nọ́mbà 2 èyí tá a fi kí kábíyèsí kémi ó ṣe yẹn. Lawul mulku yuti ila ma yasha'u.
èyí tí mo kàn fẹ́ sọ síwájú ọ̀rọ̀ ìlú Ọ̀yọ́ ẹ kú oríire o alhamdulillahi. ẹ kú oríire o ọlọ́njọ́ oríire náà bá wa kalẹ̀ àmín. olóríire ní tó ẹsẹ̀ olóríire lára olóríire lolóríire tí dìde Allah. ìwà ní Ọ̀yọ́ wa ń bí báyìí lẹ́ni Shehu wa Taofik akéwùgbà góòlù akéwùgbẹ̀rú ni wọ́n nílé wọn bàbá lọ́dọ̀ bàbá wa Aláàfin ló ti gba góòlù àwọn ni wọ́n jẹ́ ẹni tó sọ di akéwùgbà góòlù bàbá wa níjọ́ tó ti da akéwùgbà góòlù yóò ní tẹ́ mọ́ Allah. ẹ bá wọn sàmí. àmín. mo gbóhùn yín jàmọ́. àmín. ẹ ní bínú láti jẹta mi ò tí ì sùn ṣùgbọ́n eléyìí gbé mi rù ni mo fi débi báyìí lọ́sàn-án yìí. wa ma tawfiqi illa billahi. alayhi tawakkaltu. alayhi tawakkaltu wa ilayhi unib. tọ́ abá alájí wa Taofik abáyin dúpẹ́ fọlọ́m. ọpẹ́ nǹkan tí ọpẹ́ fi pọ̀ nínú ọ̀rọ̀ yín ni pé béèyàn bá bárù bàbá wa Aláàfin yìí téèyàn bá bá wọn lò tónítọ̀hún sì ń gba àdúà lẹ́nu kábíyèsí títí ó fi wá dàsìkò yìí mo bá yín dúpẹ́ fọlọ́hún. alhamdulillah. nítorí pé kì í ṣe nǹkan ẹyọ kan ni kábíyèsí ń rí kábíyèsí ń rí apá ọ̀tún wọn wọ́n ń rápá òsì wọn wàláyé wọ́n máa ti ń bẹ lẹ́yìn wọn. téèyàn bá wà ń bárù ẹni bẹ́ẹ̀ gbé ọ̀rọ̀ tó gbọ́ lónìí kọ́ lọ́ọ́ gbọ́ lọ́la ìwà tó o sì bá lónìí kọ́ lọ́ọ́ bá lọ́la ṣùgbọ́n Ọlọ́run ní kí ẹ̀yin ó máa bá ìwà tìdùnnú àti tayọ̀ pàdé lọ́dọ̀ bàbá wa Aláàfin kábíyèsí. Allahu Akbar. tọ́ ọpẹ́ àkọ́kọ́ nu alhamdulillah. ẹ mórí bọ́ ń bẹ̀ ẹ rí i ṣe ọba tó ní ẹ rí i ṣe yọ kalẹ̀ o. àmín. mo wá sílùú Ọ̀yọ́ yìí nígbà kan mo ṣe wáàsí mo wá lọ tá àwọn èèyàn kan wá ń sọ̀sọ́kùsọ àfáà ni wọ́n pera wọn o mo wá ní tí n bá tún padà wá sọ́yọ́ ǹjẹ́ wọ́n tó ń sọ̀rọ̀ ǹjọ́ ọjà àfáà mọ́ báyìí. Allahu Akbar. ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà ìwọ Alhaji Taofik o gbọ́ ń parẹ́ o mọ̀ ń parẹ́ èèyàn rẹ ni